Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Naam, àwọn nǹkan kò ṣe má mọ̀ nínú ẹ̀sìn wa. Ó ń tẹ̀ wájú lẹ́ni pẹ̀lú àṣẹ pẹ̀lú ìyọ̀nda t'Ọlọ́run Ọba. Naam, ọdún tó bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní orúkọ kan tó ń pè. Ọdún tó bí yẹn orúkọ kan wà tó sọ tí wọ́n ń pè dọ̀la. Támọ̀ ẹ mọ̀ kódà ẹ mọ̀ lẹ́ni o. Ọdún tó bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń pè ní Amul Fil. Alfil Amulfil wọ́n ṣe ń pè nìyẹn ọdún ẹ̀rin elephant ọdún ẹ̀rin ọdún elephant. So kí ni di tí wọ́n fi pè bẹ́ẹ̀ ká sọ díẹ̀ mbẹ́. Naam, nínú ọdún tó bí Ànábì gangan ṣé mọ̀ pé ká wà láyé ká máa bínú ẹni lórí asán ó ti wà tipẹ́. Lágbájá ń rí ṣe èmi ò rí ṣe òun nìkan ló ṣe báyìí òun nìkan ló ṣe báyìí èmi ò wá ṣe kankan ká dìde máa bínú ẹ̀ láì ṣe pé ìjà wà láàrin wa ó ti wà tipẹ́tipẹ́ kì í ṣe ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ni o. Ìjọba Habasha ńgbà yẹn Habasha ló ń pè òun náà wá wò pé ó ṣe wá jẹ́ ṣẹ́rí hajj tá ń ṣe yẹn ó ti wà tipẹ́ kí Ànábì gan tó gbé Ànábì gan dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọ́n máa ń ṣe lẹ́ni way of words wọ́n máa ń wá sí Kaaba tí wá tawaf bó ṣe ń ṣe dọ̀là bọ̀ tó ń ṣe pẹ̀lú àìmọ̀ kan ni kọ́lọ́n tó gbé Ànábì sallallahu alaihi wasallam dìde. Ìjọba Habasha wá ronú pé ṣé Mákà nìkan ni ṣé Kaaba nìkan ni ṣé àwọn èèyàn ṣe ni wọ́n máa wá sí ọ̀dọ̀ wọn yàtọ̀ sí Mákà ni ṣó possible ṣúgà káfúlà pẹlẹbẹ ó jẹ ara wọn ṣé taste kan náà ló ní lẹ́nu àbí tá a bá fi ṣúgà mu gàrí a lè fi káfúlà pẹlẹbẹ mu gàrí ṣó possible kò possible láyé. Ó pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé káwọn náà kọ́ Kaaba ní ìlú àwọn káwọn náà kọ́ Kaaba sí ìlú àwọn kàkà káwọn èèyàn máa lọ sí Saudi láti máa lọ tàwa fún yẹn kọ́ máa bọ̀ ládọ̀ tí a ṣe wọ́n kọ́ máa wá ṣe tàwa fún bẹ́ẹ̀ gbogbo ayé kọ́ máa bọ̀ lọ́dọ̀ tí wọ́n ṣe wà pẹ̀lú mi ṣáá. Ó dà wá kọ́ Kaaba yìí kalẹ̀ ọdún kìíní ọ̀wá ọdún kejì ọ̀wá ọdún kẹta ọ̀wá kàkà kí àwọn èèyàn máa pọ́n Kaaba wọn lé ṣe lọ́ ń tàbùkù ẹ̀ ọbẹ̀ sì ní fi yàgbẹ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ni kí wọ́n wà pẹ̀lú mi ṣá á rò pé kí ló kàn ẹ mọ̀ pé tí ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ wọn máa step by step ni ó máa gun kẹsì ni wọ́n rò pé nǹkan tó kàn sí ni pé káwọn ṣèbí torí pé wọ́n rí Kaaba wọ́n rí ní Mákà lọ́n fi lọ tà fún táwọn bá lọ kúkú wó dànù táwọn bá kúkú lọ wó dànù tó bá rí bí lọ mọ́ àwọn máa bọ̀ ní ọ̀dọ̀ àwọn. Ṣùgbọ́n gbà yẹn nǹkan tẹ́ máa mẹ́ ọ wá gbé àwọn ológun dìde nǹkan tẹ́ máa fi wò pé àwọn ológun tó bọ̀ yìí àwọn ológun tó ní agbára ìnáwó ni pé ẹ̀rin ló máa síwájú gbogbo àwọn ọmọ ológun wọn àwọn ẹṣin àwọn ràkúnmí kankan ló máa gbé dání nítorí àwọn pléènì wọn mọ́tò ológun wọn gbà yẹn nìyẹn bọ̀tẹ̀ ẹ̀rin ló máa síwájú. Wọ́n kọ́kọ́ ránṣẹ́ wá ó wá sọ fún wọn ará Mákà wá sọ fún Abdul Muttalib tó jẹ́ bàbá Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún pé àwọn bàbá ja ogun àwọn bàbá wó Kaaba yìí o àwọn bàbá wó tó bá yọ̀ǹda fún àwọn máa wó tó bá yọ̀ǹda fún àwọn àkọ́kọ́ máa gbógun tiwọn náà yẹ̀wọ́n ní ẹ̀ ní sori burúkú o nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́ni gbogbo àwọn wọ́n fi ń sin ẹran ni gbogbo olú Kaaba tí àwọn ń pọ́n lélẹ̀ níta ń ṣe káwọn lé ni wọ́n fi ń sin ẹran gbà yẹn ni ṣẹ́ni gbogbo àwọn àgùntàn nǹkan tó wà ní gbogbo Kaaba yìí ebi ni mo ní yọ̀ǹda fún mi kí n kó gbogbo ẹ̀ lọ kẹwàá o ilé Ọlọ́run tí Ọlọ́run bá máa wò níran wà láyé tí yín nìyẹn yẹn ya lọ kó gbogbo ẹran ẹ̀ gbogbo kíní ẹ̀ yẹn ya lọ kó kúrò ńbẹ̀ ó wá di pé wọ́n bá wá wó Kaaba pẹ̀lú ẹ̀rín ńlá níwájú ṣùgbọ́n pẹ̀lú ìyàlẹ́nu kó tó dé báyìí Ọlọ́run ti pa gbogbo ọ̀rẹ́ ni látòrí ẹ̀rín yẹn gbọ̀ngbọ̀n tí ó fi dórí gbogbo àwọn àtẹ ọmọ ogun ni àti ìjàngun àti nǹkan ogun ni gbogbo pátápátá ni Ọlọ́run parẹ́ ọdún yẹn lọ́n bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni Ọlọ́run fi pa ọ̀rẹ́ láti ṣe àpọ́nlé fún wíwá ilé ayé Ànábì wa Muhammad lọ́n fi pè ní ọdún ẹ̀rin Amul Fil ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ó wà nínú suratul Fil alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ẹ̀kan sí àwọn àfààní àwọn mọ́sálásí wá tafsir rẹ̀ fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ tí wọ́n á nìrèjì bẹ́ẹ̀ lọ nǹkan kò ṣe máàmù ó sì ń tẹ̀ wájú tó bá dìgbà míì.